onímọ̀yà gbọ́ngbọ́ngàn ò sí ọlọ́run ọba ìdùmarè ń bẹ lẹ́yìn rẹ̀ olórí ogun kúkú ni họ́ jagunjagun kúkú ni họ́ olórí ogun lálọ́ olórí ogun láwọ̀ òbò ní kọ́ ọba mi sàmì ẹ̀ gidigidi ẹni bá ní òkú olúwa rẹ̀ nìkan mọ́ ẹ lọ ìkọ́kọ̀ òní kọ́bálá lágbára ọlọ́run ọba onímọ̀yà oníṣòwò bá ń sàmì ẹ̀ gidigidi owó ọba dámì mọ́ bẹ́sẹ̀ lọ́kọ̀ olórí ìrètí gbogbo aráyé ń parí ẹkùn káàkiri ìgbélé àtúwọ̀n bá wọ́n fi ń dáná rọ ẹkùn ọkọ̀ fúlàní ooo ẹkùn ọkọ̀ fúlàní mọ́ gbóhùn ẹnu mi ẹkùn ọkọ̀ fúlàní mọ́ gbóhùn ẹnu mi jagunlabi olórí ogun balógun ni ìwọ gẹ́gẹ́ sí ni ọmọkùnrin gbangba tí gbogbo èèyàn ń bẹ̀rù ẹ pápá kò lè kú ẹlẹ́rẹ́ kò lè lọ àpáta fara mọ́ olè mọ́ràbà mọ́ fẹsẹ̀ lọ́kọ̀ọ̀kan olórí ogun jagunjagun ìwọ gẹ́gẹ́ sí ni ọmọkùnrin gbangba Bashorun Gaa ooo olórí ogun lálọ olórí ogun lábọ̀ ìwọ gangan lálùjáde èèyàn tán lè rí mú wọn ò lè rí ọmọ wọn kàn ń tanra wọn jẹ ní. láyé ẹkùn ọkọ fúlàní ẹkùn ọkọ bòròrò ó ti ń da gbogbo rẹ láwùjọ tiwa aláàfẹ wọn mọ kí wọn mọ lọ sani ọmọ gbogbo bínú tẹ ooo ọwọ́ bá ti fẹ́ èèyàn kan ìjọba ìwà àkọ́bọ̀ aládé olórí rẹ tí gbogbo aráyé ń pariwo bàbá ìbànújẹ́ yóò ní kẹyìn lágbá ọlọ́wọ́n bá ẹ̀ ní mọ̀yà ọmọdé bí ò ní kú ẹ̀yin náà ní bọ́sọ̀nù lọ́dọ̀ ọmọdé àti pátápátá korongodo nítorí kíni òfò oníkan yín lágbára ọlọ́run ọba ẹ̀ ní ṣòfò orí burúkú oníkan yín kò níkan rẹ̀ yín gbogbo ọmọ tẹ́ ẹ bí tó lówó tó là ẹ̀yẹ́dú lágbára ọba àwọn oníkú ọ̀rẹ́ bàbá mi orí burúkú oníkan ẹ̀ bá sàmì kẹ́ ẹ̀ gbẹ́tọ̀ àdúrà mi olórí ire tí gbogbo aráyé ń pariwo mọ́jà sọ́lá o ọmọ òròlú mo níyọ̀ ọmọ jàtẹ́ mo lè kó lé mo jẹ ńlá funfun ọmọ ládé bí aláàfin ọ̀báládé ṣèbádé aládìkún làgbà fọláàfin mo níná lé mo sùn lẹ́ẹ̀kan mo rùn gbogbo orí balùwẹ̀ láàjẹ ọmọ àtijọ́ láǹfọ̀ọ́. dàgúmọ́lú wọn. Bashorun Gaa ooo ẹkùn ọkọ̀ fúlàní mọ̀ wọlé mọ́ràbà olórí ire tí gbogbo aráyé ń pariwo ẹkùn tákìrì ìgbẹ́rẹ́ ẹ̀ níjà ọ̀fọ̀ onígọ̀ lágbára ọlọ́mọba onímọ̀yà ọmọ aráyé ò ní jalè kó pé wọn ni adé ọ̀pẹ lórí ọba ilẹ̀kẹ̀ yóò sì pé lọ́rùn ọba àṣẹ ọ̀pẹ lẹ́nu ọba alágbára Elédùmarè ọba yanu ẹni bá ní òkú olúwa rẹ̀ ní kọ́ mọ́ ọ lọ ọmọ ọkọ yóò bá máa gbóhùn ẹnu mi ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè àdúwọn ká níbi wọ́n gbé ń tún náà rọ́ àtúwọn ká níbi wọ́n gbé ń dáná rọ́ olórí ire tí gbogbo aráyé ń pariwo Sunday ń ọmọ Igboho òfò onígọ̀ olókè mẹ́ta ooo ọmọ olókè mẹ́ta máa gbóhùn ẹnu mi àkọ́kọ́ sọ pé lálọ́ ìkejì sọ pé láwọ̀ lábọ̀ ìkẹta wá ní ìgbà tó ọmọ gbòhómù rẹ kí lọ wádé ọmọ ilé alágbà gbàngbàndò òkú oríire ìwọ gangan jagun mọ́lú ìwọ gangan lọ olórí ogun akẹ́yìn ogun ẹkùn takiri gbére níjà àfọ́kùgbò tí ń dó tìkanra ẹlẹ́ẹ̀lẹ́ ẹ̀ lè mú ẹ pápápá kò lè kú ẹni tá a ti iwájú tí ń tira rẹ̀ ẹ̀ sójú ọ̀nà ẹni tá a ti inú igbó tí ń tira rẹ̀ ẹ̀ sójú ọ̀nà ẹkùn takiri gbére níjà ooo ìmùlẹ̀ ọba orin Saheed Òṣùpá máa gbóhùn ẹnu mi òfò oníkan ìlágbá ọlọ́run ọba ẹ̀ ní mọ̀yà orí burúkú oníkan kò ní kan mọ́ rẹ̀ lágbára Elédùmarè ọba yanu Yorùbá nation ó ti dúró náà Yorùbá nation ó ti dúró náà lóògùn ibà ìyọ̀hún náà ni jagunlabi kọ́ ta ló fẹ́ sọ̀rọ̀ níbẹ̀ yẹn ta ló fẹ́ mí ìgbà tí kìnìún wọn ọlọ́lá jù mí ẹgbọ́n náà kí wá ní ẹranko kéékèèké ń dúró sí mọ̀ láàrin tiwa kìnìún dé gbogbo yín ẹ pa lọ́lọ́ ẹkùn tákìrì gbẹrẹ níjà ọmọ Igboho dé gbogbo yín ẹ sá padà lójú ọ̀nà wọ́n rí ọwọ́ ò lè dúró tó bá dúró pẹ́rẹ́ iná àmọ́ mú gbogbo pátápátá korongodo ìwọ gẹ́gẹ́ lẹ́kùn ìwọ gẹ́gẹ́ lẹ́kùn bàbá mi òfò oníkan bá mi sàmì ẹ̀ gidigidi lágbára ọba. májà ń sọ láti ọ̀sẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ rí fi àràmọ̀kà àti ibú tó jò tẹ̀rùn ọmọ kú ti pọ́mọ tí a ò gbọ́dọ̀ gbin ní ẹkú gbéra ìníjà ìwọ lọmọ nsọ méje ọsọ àkọsẹ bóun lọ ní jíjà ogun ajímọgbọba lẹ́yìn kejì lọsọmọdìgbàbọ lọ́wọ́ ònòjò ọtọba ìgbà yìí ariwo amásà abáwọn ọmọ jẹbi tó bá ba nílé tó bá ba lójú ogun lẹrú ayé sẹyìn ọmọjà sọlábà wẹrẹwẹrẹ ọmọ gúnugún tó balẹ̀ lójú orí ọmọ àkàlà balẹ̀ ọjẹdọ tẹtẹrẹ abẹlẹ yóò tètè dé ó balẹ̀ ọkọ akọni lọ májà sọlọ ikú tí pamọ tí yà ó gbọ́dọ̀ gbé májà sọlá tí ọ̀rẹ́ ní bájà tó wọ ògiri kọ̀rọ̀ ó mọ ògiri mara agbára ọ̀dọ̀ ògiri bá ti kà sí
ẹkùn tákìrì gbẹ́rẹ́ níjà ọmọ wọn níbo ọmọ òun lẹ̀ mọ́ra bá olórí ire tí gbogbo aráyé ń pariwo ọ̀pá ìbìdì tí ń rẹ́lù náà fúlàní iná tó lójú Ṣàngó kò ṣètùtù àtúwọ̀ káàmì wọn gbé ń dáná rọ kò sẹ́ni tó tó bẹ̀ tí ó dùn ó bí Sunday ọmọ Ìgbòho bá dé ẹni bá dúró yóò fara gbẹgba ẹ sọ fún ẹjọ́ yí wọn torí ìkíni mọ́jà sọ́lá dé gbogbo yín bá dá ipa lọ́lọ́ ẹkùn tákìrì gbẹ́rẹ́ níjà ọmọ wọn nígbòho ó dé Jagunlabi dé gbogbo yín bá dá ipa lọ́lọ́ àràbọ̀dá tí bàmú lójú máa wọlé mọ́ra bá ọmọ ọkọ yóò bá yàtọ̀ sọ máa lè o òkú oríire ọmọ ọkọ ní èso máa lè. ó dé jìnnìjìnnì mú gbogbo Fúlàní gbádá o Fúlàní ò nílé dúró tó bá dúró ilẹ̀ ó gbé wọn ẹni bá dúró ikú pa gbogbo wọn pátápátá korongodo mọ́jà sọ́lá dé ẹkùn tákìrì gbẹ́rẹ́ níjà ọkùnrin méje lójú ogun ọkùnrin fígbọ́n lọ́nà ogun ẹ pápá kò lè kú ẹ kò lè lọ Jagunlabi dé olórí ogun lálọ olórí ogun lábọ̀ èmi ò pariwo mọ́jà sọ́lá àdìsá o olórí ire tí gbogbo èèyàn mọ̀ ní Jagunlabi lé Jagunlabi lóko ẹkùn tákìrì gbẹ́rẹ́ níjà. gbọ́gbọ́ kan ò sí afẹ́ tó bá ti rẹ̀. gbọ́gbọ́ kan ò lè mú nǹkan ò lè dé kò sí ní tí ó mú mọ́jà sọ́lá ọmọ wọn nígbòho ẹni bá bẹ Ọlọ́run ọba ó bẹ ni gbogbo ènìyàn tí ọba ṣe jẹ́jẹ́ olúwarí ó faragbá kòbókò rà. aláǹkáṣe ọmọ aláàmọ́mọ́jọ bàbá ẹ̀gbẹ́ ló máa kú sí. wọn ò tó bẹ́ẹ̀ rárá ẹni bá bẹ Ọlọ́run ọba àmì ọ̀bẹ ni ẹni tó Ọlọ́run ọba rán sí wa ó ti dé gbogbo pátápátá ẹ jẹ́ á múra ogun gbogbo ènìyàn pátápátá áńgẹ́lì tá a ti mọ̀ tẹ́lẹ̀ ó yàtọ̀ sí èdè àmọ́rú ọwọ́ tó lè yọ a ti mọ Sunday ọmọ Ìgbòho Jagunlabi lé Jagunlabi lóko ni ẹ lọ rè é bèrè ìgbà ogun mu dákẹ́kẹ́ bá àbátàn sí bá àbárò bá àbárò ní bàbá ọba àtàn ọjà rè. kò ń ṣàgẹ́lì social media. kì í ṣàgẹ́lì social media rárá ẹ lọ rè é sọ fún ẹjọ́ yìí hàn níta wọn. Jagunlabi dé olórí ogun èèyàn tó bá bẹ Ọlọ́run ọba àmì ọ̀bẹ ni ọwọ́ méjì fẹ́yàn kan bàbá Dámilọ́lá òfò níkàn lágbára Ọlọ́run ọba òní kòfò àtàwọn ẹni tí ń ta wọn lójú kò sẹ́ni tó lè dúró de kú ẹni bá dúró Ọlọ́run ọba àmì ọ̀bẹ olórí ire ayé bàbá aráyé ń pariwo òfò níkàn láíláí lágbára Ọlọ́run ọba òní mọ̀yà ó lọ́mọ ogun tó ní sàábé Jagunlabi dé ikú abẹ́rú ikú ẹ̀rí nǹkan ta ló fẹ́ bẹ ẹni bá bẹ Ọlọ́run ọba bẹ mọ́jà sọ́lá dé ọmọ òròlúmọ níyọ̀ mọ́jà tẹ́ o mo lépo ńlé mo jẹ láǹfunfun mo níná ńlé mo sùn lẹ́ẹ̀kan mo rìn òwòrè balùwẹ̀ láàjì ọmọ àjíjẹ láǹfunfun o mọ́jà sọ́lá dé o ikú bàbẹ̀rù ikú balógun tó ní sàábé ọwọ́ méjì fẹ́yàn kan mo bẹ́rí fún ọ̀gá tiwa bàbá tiwa ẹkùn tákìrì gbẹ́rẹ́ níjà. ó yà jẹ́ nsáré bàbá rẹ̀ gbọ́ ọmọ rẹ̀ ọmọ alágbàdo dé. wàá gbà fún. nílé ọmọ pẹ́tẹ́ wọn ní omi ọmọ gègèlè wodò ó sànyà. ẹni ìná lówó. ìsànyà ọ̀fẹ́ mi láàrin ìdí omi kò sí ní kásìmí lẹ́nu ẹ̀ orí nǹkan ni. ọmọ òkúta mẹ́ta òkè Ìgbòho kọ́sẹ̀ mi dábọ̀ ọ̀kan ni máa rọra. ọ̀ka yọkùn nígbà tó ọmọ Ìgbòho rẹ̀ kí ló dé ọmọ rẹ̀ sí ọmọ ògbógbó sọ̀rọ̀ nígbò òní gbàgede Ìgbòho sùn láyé fún bẹ̀rẹ̀ wọn ni kò ní bẹ̀rẹ̀ ọmọ nǹkó bẹ̀rẹ̀ lọ ẹ ṣe é bímọ méjì nígbò o bẹ́ẹ̀ ṣì bá bímọ méjì nígbò o àwọn ìkan bọ̀ kó sí àwọn kan yòókù bọ̀ sọ̀yà àmúyà rẹ̀ tí ọ̀rọ̀ ń gbọ́ àyẹ̀sẹ̀ ìwúwálé wàràmọ̀jẹ́ ọmọ nílẹ̀ ọ̀la ọmọ wa jẹjú wòyí wọ́n ṣe ségesège wọ́n láwọn ò ní bomi kó símú àwọn ò ní bu sanya bọ́sẹ̀ ojú kọ fírí gbogbo wọn ni wọ́n sáré bomi kó símú wọ́n sì bu sanya wẹ́sẹ̀ òòrùn àwọn ẹni tí ọgbọ́n ọmọ ẹni tí ọmọtàn ọmọ ẹni tí ó ní ẹnu wọn lájèjì kéé báwọn múlẹ̀ nígbòho ìgbà tí mo múnú ṣọgbọ́n tí mo mú kù mí ṣèmọ̀ràn àjèjì tó bá ti lójú méjì bí ọ̀bẹ jàǹbàrí ta ni ó jẹ́ kí ni wọ́n bá wọn múlẹ̀ nígbòho àwọn gangan ni kí wọ́rọ́kọ́ tí dáná rúgbògbò àròkárò tí dọ̀bẹ̀ ẹnu bí wọ́n múlẹ̀ níyì bó pẹ́ bóyá wọ́n nílẹ̀ bàbá wọn ni bí wọ́n múlẹ̀ lọ́hùn bó pẹ́ bóyá wọ́n nílẹ̀ bàbá wọn ni ilé gbogbo nígbòho ní kìkì ọ̀rọ̀ Ìgbòho mọ̀ rẹ̀ ọba bẹ́rẹ̀ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan yọkùn ní gbogbo aráyé wá fi náà sọ kiri gbogbo èèyàn tó bá bá mi ní Ìgbòho mọ̀ rẹ̀ tó bá fẹ́ mo dórí ọba. olúọmọ ìmùlẹ̀ Sunday ọmọ Ìgbòho gbogbo Ṣàgámù oníbàjẹ́ láíláí bá mi sàmì ẹ̀ gidi ẹni bá ní òkú olúwa rẹ nìkan máa ń lọ ìbànújẹ́ ayé oníkẹyìn láíláí lágbára Ọlọ́run ọba ẹ nírí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ àyọlọ àyọbọ lọ́wọ́ ẹnu ẹni bá ní ẹkú olúwa rẹ nìkan máa ń lọ ọmọ yóò bá bàbá ìgbàgbẹ yẹ
bí Yorùbá ti gòkè àgbà lóko ibà àkìlọ̀rọ̀ Yorùbá lọ́wọ́ yẹ ẹ̀rí nǹkan olórí ire tí gbogbo aláyé ń pariwo ìbànújẹ́ ayé òní kan láíláí lágbára ọlọ́run ọba òní mọ̀yà alẹ́ ilé kò kú ẹ̀fà pápá kò lè lọ́bì kankan olórí ayé ọba olórí ogun ní gbé ọ̀gá ìbànújẹ́ ayé òní kan láíláí kébì òníri ń gbé sọnù bí ó ṣe bí ọmọ àwòfà máa ń lẹ̀ mọ́ra bá olórí ire tí gbogbo aláyé ń pariwo jẹ́ wọ́n gbà ní àwọn bàbá rẹ lọ ìmọ̀ ni ọ̀nì àfọ̀hún pẹ̀tù ọ̀yá ni ọ̀nì àbíjẹsà wò kébì o máa gbóhùn ẹnu mi jagunlabi lé jagunlabi lóko ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìwọ náà ni ìwọ ni wọ́n lé wọn ò lè pa wọ́n lùlù wọn ò lè dalẹ̀ ìwọ ni kẹ́ni. ọ̀rí ọmọ Ṣàgámù máa gbóhùn ẹnu mi ọmọ Ṣàgámù máa gbóhùn ẹnu mi olórí ire tí gbogbo aráyé ń pariwo òfò níkan láíláí o kébì máa gbóhùn ẹnu mi ìdọ̀bálẹ̀ la kọ́ba aládé orúkọ la kọ́ba aládé o kébì òfò níkan láyé rẹ gbogbo ọmọ tó bí ò ní kú ìwọ náà ní bọ́sọ̀nù lọ́dọ̀ ọmọ tó bí pátápátá korogodo nítorí ìkíni. orí Ìjẹ̀bú ti kọ́ lágbègbè lásán. Kébì Motors aṣíwájú kádìlà Ògùn State. Kébì Motors náà ni. Ìjẹ̀bú ti kọ́ lágbègbè lásán. aṣíwájú gbogbo kádìlà máa ń gbóhùn ẹnu mi. Kébì Motors. ó wá bàjá máa ní máa gbóhùn ẹnu mi. Kébì Ṣèyí máa ń gbóhùn ẹnu mi. Ìjẹ̀bú ti kọ́ lágbègbè lásán. akọ́láwọ̀ lẹ́bi ńlá. akọ́láwọ̀ ẹ̀ta dánú oko abúlé ìṣòwò ọmọ Ìjẹ̀bú sèèyàn nílé bàbá tóbi ńlọmọ ni bàbá Ìjẹ̀bú àwọn ẹni tiẹ̀ ní wíníwíní fọwọ́ Ìjẹ̀bú àwọn ẹni tiẹ̀ ní wíníwíní fọwọ́ Ìjẹ̀bú àwọn ẹni tiẹ̀ yókù sọ ńlọ ajẹmọ́ni ṣebí wọn ni ìmúlẹ̀ sádọ̀wọ̀ owó ọmọ Ìgbòho ṣe bọ́hùn la síwájú Oòduà náà ní tìlẹ̀ tó kó ẹni tí ó ṣe bá jàbẹ̀ ni ó ṣe bá bínú bá a lẹ́ni tó bá dẹ̀wò yóò ṣe kámẹ́rà máa ń pọ̀ o kámẹ́rà ń pọ̀ o. bá a lẹ́ni tó bá dẹ̀wò yóò dẹni ẹbọra ni ọba tẹ̀bà láyé yóò lọ gbọ́ bẹ̀ lọ́rùn ni ọjà sọ́lá tí ó ṣe bá jàbẹ̀ ni ó ṣe bá bínú ọmọ aládìí ikú máa ń gbóhùn ẹnu bí àtàlẹ́lá ni. ẹ̀rẹ́ ra mọ́tò lóríṣiríṣi o kébì ọ̀hún náà ni ẹni tó tó gbangba sùn lọ́yẹ ọ̀kẹ́ ṣoṣo lára bà tí mi gbọ́ kìjì ìwọ náà ni olórí ogun ìwúlẹ̀ Sunday ọmọ Ìgbòho aṣíwájú mọ́tò máa gbóhùn ẹnu mi ìwọ náà ni ìwọ ni lánàá ìwọ ni lónìí jagunlabi lé jagunlabi lóko àwọn Ìgbòho máa gbóhùn ẹnu mi aṣíwájú gbogbo ilẹ̀ Yorùbá ọ̀hún mà ní ẹni bá fẹ́ Ọlọ́run ọba fẹ́ Sunday ọmọ Ìgbòho dé owó ọba dá mi lọ́lọ́ máa gbóhùn ẹnu mi owó ọba dá mi lọ́lọ́ máa gbóhùn ẹnu mi akọni ilẹ̀ Yorùbá nǹkan ò ní sẹ̀mí rẹ̀ lágbára ọba olórí ogun ọmọ tó bí ò ní kú Kébì Motors máa gbóhùn ẹnu mi ó ní gbóhùn kásíwájú aṣíwájú gbogbo Oòduà o Sunday ọmọ Ìgbòho Àdìsá máa gbóhùn ẹnu mi ọmọ aládìkún ìwọ náà ni balógun lé balógun lóko ẹkùn takiri gbèrè níjà àfọkù kò tí ń dúró ti ìkanra balógun lé balógun lóko ẹkùn takiri gbèrè níjà òfò ní kọ láíláí lágbára Ọlọ́run ọba ò ní rí ń gbé sọnù bí o ṣe bí ọmọ lágbára ọba onígbó rẹ èdè ọmọ kìí ọ ìtọmọ lójú bí àta ẹkùn tákìrì bẹ̀rẹ̀ níjà o àlùjànnú ènìyàn tí wọn ò lè rí fín olórí ire tí gbogbo aráyé ń pariwo ní. Thank you very much, really. Ẹ̀ka lákọ̀ ọmọ wa ní ìmọ̀ kò sí kọ́kọ́ lẹ̀ fẹ́ gbogbo ọ̀lọ́bẹ̀ ọ̀dọ́mọdé kan ò ní pẹ́ lóko lábẹ́lábẹ́.